dédé àsìkò yìí bàbá wa. Ẹ kú ìkàlẹ̀ o, kí gbogbo yín o, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, ẹ pẹ̀lẹ́ o. Ẹ ṣeun púpọ̀. Ẹ ti kí wa ní kí á gbà ẹ̀kọ́ kò rí ẹ kó béèrè. Ẹ dákun ẹ jẹ́ kí àwọn èèyàn wá ọmọ ẹni tí ń kí wọn gan. Rájí ló láyé lè yé o, alákàṣe àwẹ̀wò àránrẹ́ jímà, ọ̀yọ́ fún bàgbàlẹ́rù. Ìgbín kákáká ẹ̀bìtì kákáká ẹ̀bìtì tí ògbójú ò lè pàgbín arọ̀ lójú kan nípò ọkọ ìyàwó rẹ̀. Rájí lorúkọ tèmi ń jẹ́, bàbá tó bí mi lọ́mọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Sulaiman ni ìyá àti bàbá sọ mí, èmi ni mo fi Muhammed kù. Ó wá jẹ́ Raji Sulaiman Muhammad, tákì kúrú rẹ̀ ń jẹ́ S.M Raji. Ẹ ṣeun púpọ̀, inú wa dùn pé onígbà gbogbo àwọn olólùfẹ́ ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, pàápàá àwọn tí wọ́n bá ti láǹfààní láti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ olùkọ́ni àgbà Adéyẹmí ní ìlú Oǹdó ni wọ́n ó mọ fò fáyọ̀ wípé àwọn tá a jù sódò lọ́rọ́ tẹ̀ yìí ẹja ńlá bọ̀gìnì ló gbé. A sì dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé a pè yín ẹ jẹ́ wa. Láṣẹ Elédùmarè a ó máa rí yín bá. Iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ ò ní dàrú o. Àmín. Yọ̀dà fún gbogbo wa, wà á lówó á lọ́lá nílé ànílé gbogbo. Àṣẹ Èdùmàrè. Ẹ má jẹ́ ń wá gbà yín lásìkò púpọ̀. Ẹ dákun S.M Raji ta gan ni. Ọdún wo la bí yín? Báwo lẹ ṣe rìnrìn àjò ayé yín dé ìpele tẹ́ dé yìí? Ní ìlú Ìbàdàn Òjògbé ni wọ́n ti bí S.M Raji ní agboolé Délé Solú lójé. Wà lọ́mọ Délé Solú agbélúràbáka, awùjẹ̀sà bíi mọ́tàmọ́ra. Bí ti ń wùjẹ̀sà ní wàrà Ọ̀yọ́, bí ti ń wàrà alé ní wàrà òkú. Ẹ̀kẹ́ nílé ẹ̀rín Délé Solú, ojú nílé orun Délé Solú pẹ̀mbẹ̀ bí ẹran erin. Ní agboolé wa yẹn ni agboolé Délé Solú nílé ibi tí Ọ̀ọ̀ni wà. Ibẹ̀ ni eégún dúró kíkà tí ń jáde. Ẹ̀gbẹ́ ibẹ̀ náà ni ilé òyí lálùbá wà. Ìjọ tó eégún bá ti jó f'Olúbàdàn ló gbọ́dọ̀ jó fún ẹni tó bá jẹ mọ́gàjí ní ilé Délé tẹ́lẹ̀. So ọmọ Raji ni, alágbẹ̀dẹ ni bàbá Raji. Àgbẹ̀dẹ ni bàbá yìí ń rọ tẹ́lẹ̀. Ọmọ rẹ̀ wà rágbẹ̀dẹ mọ́, èdè ló ń rọ báyìí o. Ẹ ṣeun púpọ̀. Ọdún wo ni ẹ délé ayé? Ọmọ tí ń lọ bí 60 ó lé mélòó kan báyìí tí a mú mi nílé ayé. A sì ti ń bá a bọ̀ ọjọ́ ti pẹ́. Ọlọ́run ó pín alérè o. Àmín àṣẹ Èdùmàrè. Bó wá ni ọmọ Raji alágbẹ̀dẹ ṣe wá di arọ èdè? Àwọn ilé ẹ̀kọ́ wo lẹ lọ tẹ́ fi dẹni tí ó fi rí lẹ̀ tí ń rọ èdè? Ìrànlọ́wọ́ ńlá gbà ní àdúgbò tí a bí mi sí, torí pé kò rọrùn fún ọmọ láti tètè gbérí lọ́jà òjé pé òun fẹ́ kàwé, torí gbogbo bá ti ń yajú owó là ń jírí. Béèyàn bá ti ń rí làgìdì tí ń sọ̀ kalẹ̀ lẹ́nu mọ́tò báyìí, tó bá sì tún ti rà ń bẹ̀ tó sì gbé kalẹ̀ owó dé. So owó ìfẹjúmọ́ gbogbo wa kò jẹ́ ká lè tètè fẹ́ kàwé. Ṣùgbọ́n ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ni ti ẹni tí à ń pè ní ọmọ Raji yìí. Ó ní lọ́kàn láti kàwé. Ó jáde ní Salvation Primary School ní Yemẹtu ní Gòsùnbí. Ìgbà tó kúrò ńbẹ̀, ó lọ parí primary yẹn ní Methodist Grammar School ní Ìkòròdú. Ìkòròdú yẹn ló ti wá padà sí Ìbàdàn láti wá wí pé kóun bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ gíga. Ṣùgbọ́n agbára ò sí. Bó ṣe lọ bẹ̀rẹ̀ sí kọ́ kéwú nìyẹn. Ilé kéwú alálùmọ́lẹ̀ ni ó kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Ìgbà tó yá, ó lọ sí Institute of Arabic and Islamic Study ní Elékùọ́, Mahadul Arab ní Elékùọ́ ní Mẹ̀dínà ní ibẹ̀ yẹn wà. Ó sì lò bí ọdún bíi mélòó kan ńbẹ̀ kó tó jáde. Nígbà tó wà ńbẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí kàwé wípé ká fi ṣe GC, ká fi ṣe ordinary level, ká fi ṣe A level. Bọ́lọ́run ṣá ṣe gbàgbà rẹ̀ sí rere nìyẹn. Ọ̀kan nù àwọn ọ̀rẹ́ rẹ̀ kan ló dé ló join wọn ní Arabic and Islamic Study yẹn. Tó ní bá a bá mà jáde, màálímù oko mọ̀ láàmú ṣe káàkiri.
ọgbọ́n wo la fẹ́ dá, ó láwọn kàwé nì, sẹ́ni tí ò bá lọ iléèwé lè kàwé, ó lóun ọmọ gba nóòtì wá, ó ṣe gba nóòtì wá nìyẹn o. Àbáǹkà adáwójọ àṣèdánwò ordinary level 1976, adáwójọ àṣèdánwò A level 1977. Ọlọ́run sì gbà báyìí sí rere. Bí òun ṣe gba ọ̀nà lẹ́láọ̀ràngún lọ́nu ní College of Education, ìgbà tó kúrò ńbẹ̀ ló wá padà sí UI nìbàdàn bí. Bí èmi ṣe di pé mo ní A level lọ́wọ́, iṣẹ́ lèmi fi ń ṣe o. Mo teach ní Anglican Primary School lálùpọ̀n, Anglican Secondary School Oyèdèjì, then Muslim Grammar School Odinjo. Ibẹ̀ ni mo wà fún ọdún tó pẹ́ kó tó di pé mi náà wá lọ yunifásitì tí mo jáde. A kúrò ní yunifásitì yẹn di olùkọ́ni ní Adéyẹmí College of Education l'Ondo. Láti 1984 mo sá ti ń sin ìlú ní Adéyẹmí. 85-86 ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ kí n tó wá fẹ̀yìntì ní 2021. Ojú rí tó irú ẹni tí mo ní ó mú mi mọ orílẹ̀ ìmọ̀ yìí, òun ò wá pẹ́ tó fi di wípé ó ju àwà sílẹ̀. Mo fi wá ka ewì kan wípé Ìdòwú ọmọ Rábíù, wípé àṣé báyìí la ṣégèrè ń ṣe wàhálà tó kó tó mẹ́ja wálé, gbogbo iṣẹ́ ní wa lágbára ṣe. Lọ́jọ́ ábídí lọ́jọ́ àléfù bá tasa èmi rẹ ni. Ìjì ayé tún gbé wa ká ó di Mọ́kọ́ládé. Ní Mọ́kọ́ládé mo ti bá pàdé ẹnìkan mi, Mustapha ọmọ Oyèbánjí, akẹ́wù akàwé, òwò tún mọ́nà lọ́ràngún kù, ọwọ́ á fèjì ọ̀pọ̀ kalẹ̀ mọ̀bàmọ̀bà sí UI. Abuké tèjétẹjọ ọ̀nà Ìjẹ̀bú, abuké kọ́lé tán ó kan àsè. Abuké ọ̀mọ̀ pé nú kòkò ló ń sùn, tó bá mọ̀ pé nú kòkò ló ń sùn, èmi ni ó ń kọ́lé ká ṣe bí ẹyẹ. Ìgbà tí ẹni wá mọ̀ pé òun ò ní fi ìwé tóun kà yìí ṣe, màá ní bí ò bá sí ìrẹ, màá ti ṣe lè kàwé. Bí n ò bá kàwé, màá ti ṣe lè kọ̀wé. Bí n ò bá kọ̀wé, màá ti ṣe dolókìkí láwùjọ. N ò ní sọ̀rọ̀ nípa ọgbọ́n ìwádìí kí n mọ̀ pé rí rẹ nítorí ohun ribiribi tó ti gbélé ayé ṣe. Ohun a lò láyé ò tó pọ́n o, ohun a gbélé ayé ṣe ní pàtàkì. Rábíù ò sọ pé òun ò jẹ mọ́ o, ìkú lọ yọwọ́ ẹ̀ láwo. A sọ pé kẹ mọ́ pa ẹran àrúlù ọ̀hún ni, a máa hun ni. Igúnnugún ọ̀sẹ̀ gbọjẹ mọ́, àkàlàmọ̀gbò tí ń jòkú kó kú. Nígbà náà kó kú ọmọ kọ́run kó kú lọ́rùn o. Ìyẹn Rábíù Ìdòwú ọmọ Rábíù. Gbogbo àwọn ẹbí ẹ̀ tán bá ń gbọ́ ètò yìí nísìnyí, wọn ó ti máa mọ irú ẹni tí ń perí rẹ̀. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A ṣe ìdánwò yunifásitì ẹlẹ́ẹ̀kejì, a tún ṣe ìdánwò yunifásitì ẹlẹ́ẹ̀kẹta. Gbogbo ẹ̀ lẹ sì ti láǹfààní láti perégedé. Ẹ ṣeun púpọ̀. Fún àǹfààní àwa tí wọ́n wá jẹ́ pàápàá àwa ọ̀dọ́, ẹ jẹ́ kí n fi eléyìí fún kí n tó jẹ́ kẹ́ ẹ máa lọ. Ẹ má bínú pé mo eyín. Gẹ́gẹ́ bí àgbàlagbà, kí ni ìmọ̀ràn tí ẹ lè fún àwa ọ̀dọ́ àsìkò yìí? Ṣé ìwé kíkà rọrùn gbà? Ó ti rọrùn láyé ìsinyìí torí íńtánẹ́ẹ̀tì wà, Google wà, gbogbo ẹ̀ wà. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ló sì tún wà lórí ayélujára téèyàn lè kà tí èèyàn bá múra dáadáa. Ìgbà tí àwa kọ́kọ́ bẹ̀rẹ̀, àwọn olùkọ́ tó kọ́ wa, ìbáà jẹ́ ti kéwú, ìbáà jẹ́ ti tìwé, gbogbo ẹ̀ ni mo ní àwọn olùkọ́ tó dángájíá. Ní Mahadul Arab, wọ́n ń pe ẹnìkan ní Alhaji Wahab, òun ló kọ́ wa ní kéwú. Wọ́n dẹ̀ kọ́ wa, wọ́n fi mọ̀ wá. Bẹ́ẹ̀ náà làwọn òyìnbó wá láti Saudi Arabia tí wọ́n ń kọ́ wa. Ní ìgbà tá a sì wọ yunifásitì náà, wọ́n ń pe ọ̀gá wa kan ní Professor Yai, wọ́n kọ́ wa rí. Professor Akínwùmí Ṣọ̀lá, ọ̀gá wa ni. Professor Oyèláràn Sopé, ọ̀gá wa ni. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọ̀gá bámbámbám tí wọ́n lóókọ tí wọ́n fi orúkọ rere lọ́lẹ̀ níbi Yorùbá. Bákan náà kí n má gbàgbé bàbá wa Wándé Abímbọ́lá, ìyẹn jẹ́ Vice Chancellor. Bí wọ́n sì jẹ́ Vice Chancellor yẹn tó wọn ó tún wá sọ̀kalẹ̀ láti wá kọ́ wa. Tá à ń gbádùn ẹ̀kọ́ wọn. So nípa báyìí kò yẹ kó yàyàn lẹ́nu. Irú gbá la gbé òjò. Ìtàkùn tó so gbá ló ṣàgbè ló ṣe légédé.
ó túmọ̀ sí pé àti kẹ́kọ̀ọ́ ìfarabalẹ̀ àti ìrọ́rí. Ká ní sùúrù ká sì mọ tá à ń ṣe. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni ọ̀rọ̀ ẹ̀kọ́ Yorùbá o. Nínú àwa tá à ń kọ́ Yorùbá yìí, babaláwo ń bẹ nínú wa bíi ti bàbá wa Wándé Abímbọ́lá. Pásítọ̀ ń bẹ nínú wa bíi Pírọfẹ́sọ̀ Ògúndèjì, bíi ti ọ̀jọ̀gbọ́n Ọlátúnjí. Bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ń bẹ ń bẹ. Èyí tó sì jẹ́ àáfàá mùsùlùmí gidi tí ò bẹ̀sìn rẹ̀ jẹ́, ó ń bẹ nínú wa. Ẹ̀sìn ò fàjà, ẹ̀sìn ò sì fa ẹ̀sìn Yorùbá. Ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ níṣẹ̀ṣe. Àṣà ni tí a gbà lọ́wọ́ ẹ lára tá à ń ṣe. A lè gbà rẹ nìkan dá, ṣùgbọ́n tá a bá ti pè níṣẹ̀ṣe kò ṣeé mọ́ ṣe ni. Iná fi sọ pé òpópónà rẹ̀ nà rẹ̀, òpópónà dùnàdù onílé mírèlé. Aláṣà míràṣà o, àgbàmọ̀lé ẹ̀yìn ọ̀run wọn ní kí òsùn wọn mọ́. A máa fi irun gbọ̀n jápin pinpin jápin. Adífá fún àṣẹṣe èyí tí so lórí òrò níwáyé. Abu fún àṣẹṣe èyí tí so lórí òrò níwàrun. Bàbá ẹni àṣẹṣe, ìyá ẹni àṣẹṣe, ikin ẹni àṣẹṣe. Àṣẹṣe làábọ̀ nífẹ̀ẹ́ ká tó wọ́ wa tó tẹ rere ni a gbọ́dọ̀ ṣe bí wọ́n ti ń ṣe kó lè rí bí ó ṣe yẹ kó rí. Ẹni tó yẹ kó jọba la yẹ ká fi sípò ọba. A gbọ́dọ̀ sọ pé torí pé ó lówó, torí pé ó lọ́lá. Tí obìnrin bá ṣe ọmú làbàlàbà báyìí tó bá gbọ́mọ ṣépè, àfàìmọ̀ kírú ọmọ bẹ́ẹ̀ ò ní láárí. Kò ṣe bó ṣe ṣe sí yẹ kó ṣe sí òbí rẹ̀ ló mú képè ó jáde. Ọlọ́run ò ní já gba ìpè òbí wa. Kí àwọn ọ̀dọ́ wa kó mọ̀ yìí pé èdè làwa ń kọ́ kì í ṣe ẹ̀sìn. Nínú ọ̀rọ̀ ìbílẹ̀ Yorùbá, ẹni tó bá fẹ́ kọ́ ẹ̀sìn yóò lọ sí ẹ̀ka ẹ̀kọ́ nípa ẹ̀sìn. Níbi Yorùbá, ẹni bá fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa oògùn tó jẹ mọ́ bíi pharmaceutical something yóò lọ síbi ẹ̀kọ́ ọbẹ̀. Níbi Yorùbá, ẹni bá fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa bá a ṣe ń ṣe ń jẹ yóò lọ sí home econs. Eré ìdárayá lóríṣiríṣi ara ẹ̀kọ́ tá à ń kọ́ nínú Yorùbá ni. So yóò ní ẹ̀ka ibi tí ó ṣe pàtàkì sí. Gbogbo nǹkan yìí pátá ló ń bẹ nínú èdè Yorùbá tá a sì máa gbọ́dọ̀ fojú òpè wò. Tí ààyè bá tún wà níjọ́ mi, a lè ṣàlàyé wípé èdè ṣe pàtàkì. Èdè ni àwọn èèyàn ti gbà lọ́wọ́ wa táwọn fi gbà pé à ní nǹkan tá a fi ní ìwàláyé mọ́. Ẹni tó bá ti sú èdè rẹ̀ nù, ìwàláyé ti sọnù fún nìyẹn. So kí gbogbo wa jọ̀ọ́ ká mójútó èdè wa. Ká má fojú òpè wo ẹni tó bá ń sọ Yorùbá tàbí tó ń pe ohun gidi jáde lẹ́nu. Ẹ ṣeun púpọ̀. Ẹ kú ohùn, ẹ kú àtàárọ̀. Ọlọ́run á jẹ́ kí ọjọ́ yín ó túbọ̀ dalẹ́ fún wa nínú àlàáfíà ara láṣẹ Elédùmarè. Ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí ẹ̀ka tó máa lọ. Orúkọ tèmi ni Sulaiman Muhammadu Raji tí gbogbo ayé mọ̀ sí SM Raji Sweet Mentor. Ire o.